amóhùnmáwòrán nígbà tí tiwa àṣà wa èdè wa kíyín káàkiri tí ẹ ti ń wò wá ṣàlàáfíà ni ṣó ń dùn akíyín o káàkiri kò ní bàjẹ́ kò ní lè fún wa lágbára Ọlọ́run a tún ti dé ètò àgbààgbà náà ni ètò tá a máa ń mú wá fún yín lọ́jọ́kọ́jọ́ bẹ́ẹ̀ ṣe máa ń gbádùn ẹ̀gìrì akíyín èjìrò yìí là mo tún ti dé mo fẹ́ gbéra mo múra iṣẹ́ wálé ni torí pé àgbààgbà yìí ni ibi tá a máa yà á pọ̀ àgbààgbà ni wọ́n ẹmọ ká ti máa ń bọ̀ wọn àgbà olórin eléré sọ̀rọ̀ ìyẹn wà ọ̀wọ́n onílù náà àmọ́ tí èní ó yàtọ̀ díẹ̀ nǹkan tí ẹni tí mo tẹ̀ wá bá lè ní irinṣẹ́ tó ń ta yẹn mi ò tẹ̀ mọ́ kankan pa ẹ̀ rárá mi ò mọ̀ kankan pa ẹ̀ rárá táwọn Láwálé àti Gbẹ̀ngàn mo kàn máa wò wọ́n ní àmọ́ èní ó ṣeé ṣe ká tún mọ bó ṣe ń ta díẹ̀ lẹ́ni Láwálé wà mí pẹ̀lú mi kò ní bàjẹ́ pẹ̀lú Gbẹ̀ngà Joshman oníṣẹ́ kẹ̀kọ́ wà ń bí Redeem Camp láwà torí àgbọ̀dọ̀ júbà ní Lagos Ìbàdàn àgbàlá bàbá láwà lẹ́ni akí bàbá o Pastor Iye Adébóyè bàbá o pẹ́ fún wa sà kó wa jẹ̀pẹ́ à ń gbọ́dọ̀ má júbà ibẹ̀ láti wá bá bàbá tẹ́tí ń bèrè látọjọ́ tó ti pẹ́ àgbà onígìtà nígbà tí mò ń kà wọ́n wé kan wọ́n gbà tí wọ́n ń dárúkọ wọn tí ní Nàìjíríà tí wọ́n tó ń ta gìtá bàbá yìí nọ́mbà 3 lọ́wà mi ní sẹ́ńtò wà ní kìíní àti kejì ní gbogbo Nàìjíríà kọ́ wá ní èèyàn tó ń ta gìtá yìí nọ́mbà 3 ni ẹ̀dẹ̀ mọ̀ pé ẹ ti ń bèrè wọn ti pẹ́ nígbà tó lọ bá àbáwá Símónì Àyìnlá-Gbowó bá ṣe débí náà bàbá Símónì mọ̀ ń pa ẹ̀ nítorí ní aago wọn rèé oyè ẹ̀ máa lọ lọ́ba bàbá ẹ̀dẹ̀ tí ń bèrè bàbá tipẹ́ ti padà dúpẹ́ pé Ọlọ́run ti wá jẹ́ kó jẹ́ ìní kó bá aláyé kó bá wà láàyè èmi ti wà pẹ̀lú wọn báyìí bàbá àgbàlagbà Paul Tao Elshaddai bàbá mi mo kí yín sà. ìbáyín o ṣàlàfíà ni sà. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run thank you very much sir. it's a pleasure sir. Táíwò mi kò tó. bàbá mi a dà fún ẹ. kò ní bàjẹ́ sà. èjì rẹ. bàbá mi kò ní bàjẹ́ sà. bàbá mi bàbá it is well with you. thank you sir. ọ̀wọ́n olólùfẹ́ yín ṣàmọ̀ pọ́pọ̀ káàkiri àwọn lọ ní a gbọ́dọ̀ wá sọ́dọ̀ yín pé wọ́n fẹ́ gbọ́ látọ̀dọ̀ yín iṣẹ́ yín ó sì wà dọ́là àmọ́ náà fẹ́ rí yín kẹ́tùjọ́ jomi tó rọ̀ wọ́n tún fẹ́ pè é lórí aago á ní kò sí wàhálà àdẹ̀ ti wà pẹ̀lú yín ẹ bá mi kí gbogbo wọn tán wò yín káàkiri àgbáńlá báyìí sà. ẹ ṣé o a kí gbogbo yín ẹ̀yin olólùfẹ́ wa a dẹ̀ sì gbàdúrà pé ọjọ́ kan láìpẹ́ láì jìnnà ìpàdé wa bí oyin èmi ní alàgbà Paul Tao Elshaddai tí gbogbo èèyàn mọ̀ mí ní sí pọ̀tá in fact ìyẹn lórúkọ tó kárí in fact a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe dá gbogbo àgbáyé ní kankan ẹ̀yin náà Ọlọ́run ló ṣẹ̀dá yín èmi gẹ́gẹ́ bí ẹnìkan Ọlọ́run ló ṣẹ̀dá èmi náà tá a bá fẹ́ sọ̀tọ̀ ọ̀rọ̀ Ọlọ́run náà wá wá sáyé pẹ̀lú nǹkan pàtàkì ìdí kan pàtàkì tí mo dẹ̀ fẹ́ kí kálukú kó ṣe kí ni kọ́ mọ̀ di tọ́lọ́run fi rán wá sáyé èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọmọ ni mo jẹ́ fún yín mo dẹ̀ jẹ́ ọmọ tí tẹríba fágbà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn bàbá wa bàbá wíwò àwọn èèyàn pàtàkì bàbá pọ́tà èwo ni bàbá ẹ ní sùúrù ẹ ti kí wọn. ṣe mọ̀ pé ọmọdé á dàgbà bẹ́ẹ̀ni àtún á jàgbà lọ bẹ́ẹ̀ni bàbá náà ní ṣe òtórí ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín sá pọ́tà oníbàjẹ́ bàbá ó ń gbá lára mi mo kọ́kọ́ kẹ́ bá ń gbé gìtá yẹn kọ́kọ́ bá mi tẹ̀ ń kọ́kọ́ náà kíkọ́ ọ̀rá lé mọ̀ pé lẹ́ni yìí ọmọ agbádà náà gidi ẹ bá mi gbé kan náà wọn irinṣẹ́ yín sà ẹ tẹ̀ bá mi tàn kankan ká ọkọ̀ mú yẹn jẹ náà. tábà wò dáadáa oríṣiríṣi ló wà pé àsìkò ìgbà kan láti máa ń ta ilé tó dúdú yẹn ata títí ó rẹ̀ àwa tó gbélé tí èyí náà a lò ó dáadáa. ó rẹ̀ yẹn náà. in fact
ṣé kó lè lọ́dọ̀ bàbá kọ̀mándà ṣé lèyí ni. èyí tó mo ti ta lọ lọ́dọ̀ bàbá kọ̀mándà ó kéré ṣẹlẹ̀ díẹ̀ but the same make ni Gibson náà ni well. èyí ló wá fẹ́ fi tàn kọ́kọ́ fún wa lẹ́ni bàbá. eléyìí tá a máa fi ta nǹkan kan fún gbogbo àgbáyé. bẹ́ẹ̀ni kọ́kọ́ mọ̀ pé ẹ wà pẹ̀lú wa. ẹ wo kò ní ṣubú èyí ló wà tó ló wà ń tà báyìí nísìnyí torí kí ni ọmọ Odòláwọ̀ Áfíríkà bẹ́ẹ̀ni. ibi tọ́rọ̀ máa lọ díẹ̀ máa fẹ́ máa jẹ́ ká máa sọ̀rọ̀ débi tí kí kálukú wa mọ pàtàkì tí ó ṣe pàtàkì Odòláwọ̀ jẹ́ ó ṣe pàtàkì tiwa lélẹ́yìí bẹ́ẹ̀ni ó dẹ̀ yẹ ká máa gbé nǹkan yangàn bẹ́ẹ̀ni. so now. bàbá kí lẹ fẹ́ ta fún wa mo fẹ́ kẹ́ gbé mi lọ sẹ́yìn ni o. mo fẹ́ ṣe nǹkan kan tí bàbá wa tá bá ti lọ sí ìta àkọ́kọ́ máa ṣe a máa kọ́kọ́ júbà fọ́lọ́run náà a máa ní tá bá ti gbọ́ báyìí. ìbà ló yẹ ká ṣe f'Ẹlẹ́dùmarè ọba àjùbà kíbà ṣe Ẹlẹ́dùmarè bàbá Ẹlẹ́dùmarè ọba òkè àjùbà lọ́dọ̀ rẹ̀ Èdùmarè àjùbà kíbà ṣe. sẹ́ni bàbá o lẹ́sẹsẹ gbogbo ìlú yẹn máa. adúpẹ́ àrí wíwọ̀. Táíwò mi. adúpẹ́ àrí jíjẹ. àfọ́jú wà lára yín jù. so now tábà ti ṣe yẹn àti bàbá ti kọ́kọ́ júbà. àwọn èèyàn ti máa wà pọ̀ wọn. èlò ló wà níbí ṣó máa tó. olúwa o ṣó máa tó. n ta fi ń ṣayé nù. so màá kàn fún ẹ ní wẹ́rẹ́ tó ṣe pé lẹ́yìn yẹn bẹ́ẹ̀ni bàbá ní táò tí bàbá ti bójú wọ̀nyí bá ní táò báyìí wà ní bàbá. ló bá tán ló wá máa gbọ́ Simoni ọmọ ayélujáfowó. bàbá ẹgbẹ́lẹ̀. ọmọ à ń jáde lọ́lọ́ ní Ẹlẹ́dùmarè. bàbá ẹgbẹ́lẹ̀. àwọn aráalé náà ti mọ̀ pé ni yóò kì í síbẹ̀ yóò kì í kò ní bàjẹ́ bàbá ẹ ṣe kò mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá jẹ́ àmú pápápá ìbéèrè tí wọ́n ní kí tún béèrè lọ́wọ́ yín gbogbo alágbó orúkọ yín oríṣiríṣi nǹkan là ń gbọ́ pé ọmọ bàbá ọmọ bó gangan ni yín. ibi tí mo ti ń bọ́rọ̀ bọ̀ tẹ́lẹ̀ ni ṣẹ́rí láì purọ́ láì ní àní-àní ọmọ òde ọ̀run lèmi. ọmọ òde ọ̀run. ó nítumọ̀ àbí mi lọ́mọ mo ní bàbá mo ní ìyá mo á dàgbà díẹ̀díẹ̀ mo máa ń ṣàìsàn ní gbogbo ọjọ́ lọ́dọọdún oṣù tí a bí mi ní oṣù kẹfà oṣù June mo fún bàbá mi àti ìyá mi ní wàhálà débi tó di pọ́n fún mi ní operation ọmọ gbé mi kú so ṣùgbọ́n gbàgbà tí wọ́n á tó ọmọ ọdún 5 wọ́n á jẹ́ ọmọ tó kú. ẹ ṣe kí ni. mo kú ní bí wọ́n ṣe ń kú náà ni bí mo ti kú tán wọ́n á bára mi tí ẹ̀mí ń lọ sọ́run ẹ̀mí òun mo á ní kí n bójú wọlẹ̀ mo á ríra mi ní ẹsẹ̀ bàbá mi
pẹ́ńpà ìmọ̀ tó bára mi níwájú ìtẹ́ Olúwa Ọlọ́run tó dá àwọn àti ayé bẹ́ẹ̀ ni lọ́ba tán ló wá bẹ́ẹ̀ sí ní fi ọjọ́ iwájú mi ọjọ́ ọ̀la mi wọ́n fi wọ́n gbogbo ẹ̀ lọ́ fi wọ̀n mí mo fi rí gbogbo bí mo ṣe ń ta jìtá ní káàmpì tí ọ̀gọ̀rọ̀ èèyàn tí lóòótọ́ fi ń sin Ọlọ́run mo rí gbogbo ẹ̀ mo dẹ̀ rí pé lẹ́yìn tí bí mo ṣe ta jìtá tán iṣẹ́ tí ìtayà máa ṣe mo rí wọ́n fi hàn mí ìfihàn ńlá ni o ètò jẹ́ pé ètò tí ń ṣe gbàgbàgbà rẹ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n wá fi hàn mí pé bàbá máa gbé ògo yẹn fẹ́lò míì àfihàn mi gbogbo ṣe mọ̀ pé ọmọdún márùn-ún ni mí mi ò tiẹ̀ tí ìmọ̀ tó jẹ́ gìtá mi ìmọ̀ tó jẹ́ mi ò tiẹ̀ mọ̀ nǹkan tó jẹ́ kìrìsìtíánì ọmọdún márùn-ún mi ò tiẹ̀ mọ̀ nǹkan tó jẹ́ muslim ni o christian ni o mi ò tí ì gbọ́ rí so ṣe mọ̀ ọmọdé ń dàgbà ṣe ẹ mọ̀ so lẹ́yìn yìí tí mo rí gbogbo ìfihàn yìí á dá mi padà sí àgọ́ ara mi padà mo á bẹ̀rẹ̀ sí ní dàgbà kì í ṣe ni bí ọdún mẹ́rin sí báyìí tí bá ti rẹ́ni kan tó bá bẹ́gì tàdá ni tó ń rìn tí mo lọ school ebi ń pa mí ni màá fi mi ò rọ mọ́ mo máa tẹ̀lé ẹni ẹ̀ títí níbi tó máa lọ dúró sí tátàjìtá ẹ̀ títí tó bá ṣe tán á lé mi kúrò bẹ́ẹ̀ ni títí tí mo fi dàgbà ọmọ ọdún mẹ́sàn-án fúnra mi bẹ̀rẹ̀ sí ní mú igi báyìí ẹgi pẹlẹbẹ mo dẹ̀ fi wáyà bírèkì báísíkù kẹ̀kẹ́ bírèkì a máa lè tú báyìí a máa fi sí mo dẹ̀ fúnra mi ṣe àti ọdún mẹ́sàn-án mo fúnra mi tàjìtá báyìí tí bá ti mú kí ní ẹ̀ ti tí máa wá bí orin yẹn ṣe ń lọ máa fi gẹ́ẹ̀tì tóònì ló bá tán ẹnìkan àgbàlagbà kan wá fún mi ní jìtá kékeré bí mo ṣe gẹ́ẹ̀tì ọwọ́ jìtá yẹn kò yé mi mo dẹ̀ mọ̀ pé báyìí mo dẹ̀ ti gẹ́ẹ̀tì náà nìyẹn kó tó di kíní kan before the age of 10 mo ti wọ secondary school mo dẹ̀ bí mo ṣe ta jìtá nìyẹn bó ṣe ń ta jìtá bẹ́ẹ̀ náà nìyẹn so ẹnìkan kọ́ mi ní jìtá pàtó sẹ́ni tó kọ yín so now àti máa sọ pé ọmọ bo ni mí a bí mi síbi kan agboolé kan láti bí mi ṣùgbọ́n kó tó ṣe kíní mo ti bẹ̀rẹ̀ sí ní fagbó nígbà yẹn bẹ́ẹ̀ ni sìgá ọtí láti kékeré mi from age 13 mo ti bẹ̀rẹ̀ sí ní lọ bá wọn ṣeré ní night clubs káàkiri bẹ́ẹ̀ ni ẹ má bínú ṣe lè kó ni àbí ní bò mo fẹ́ Èkó kọ́ so àti wá ṣe díẹ̀ àti mo ti bẹ̀rẹ̀ sí ní máa fagbó ṣe kíní láti kékeré yẹn ó yẹ kí orí ti máa yí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run títí tí mo wá fi dàgbà mo wà ní ṣe Kánò mo wà ní Kaduna bẹ́ẹ̀ mo ti gbọ́ Haúsá náà díẹ̀ so kí n tó wá sí Èkó ní 1978 lórí pé wá sẹ́kọ̀ọ́ 78 màmá mi jẹ́ ń dá yín padà sẹ́yìn ẹ̀ náà ń ta gìtá ẹ̀ ń ṣe àwọn eléré wo lẹ̀ ń ṣeré lẹ́yìn wọ́n ń gbà yẹn ṣé irú orin wo lẹ̀ ń ta gìtá sí ń gbà yẹn ká lè mú láti ilẹ̀ gidigidi. so ayé àtijọ́ high life la máa ń ta high life ni o àti àwọn àpè àwọn music gbà yẹn jerk jazz then soul music gbogbo àwọn bíi Carlos Santana àwọn yẹn àwọn nǹkan tá à ń ta ń bà yẹn so àdèmà band ni a máa ń kóra wa jọ àwọn ọ̀dọ́ ẹ̀dẹ̀ tí kóra yín jọ ẹ̀dẹ̀ tí kálukú máa mọ drummer lélẹ̀ bassist ni guitarist
keyboardist but in fact at that time kò sí keyboard pọ̀ trio ni one drummer one bassist one lead guitarist band ti ṣe nìyẹn so ẹnìkan lè kọrin ẹ̀yin gbogbo fúnra ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ máa kọrin ẹ ti di band nìyẹn so now kì í ṣe pé mo fẹ́ dọ́ọ̀jì ibi tá ti bí mi. mo bá ní George. so mo wá ń lọ bẹ́ẹ̀ mo wá rí pé ọ̀rọ̀ tọ́lọ́run sọ pé máa wà ń bì kan báyìí ìfihàn yẹn pé máa wà ń bì kan báyìí máa ṣiṣẹ́ tẹ́tẹ́rò máa wà ń bẹ́ẹ̀ tí máa ta jìtá níwájú gbogbo àwọn ọgọ́rọ̀ àwọn èèyàn millions àwọn èèyàn wọ́n máa ń rántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n là ń bọ̀ níbẹ̀ gangan mi ò mọ̀ bẹ̀ àfihàn mi pé ibi báyìí ni ìlú báyìí ni kíní ibẹ̀ yẹn wà mi ò mọ̀ ṣùgbọ́n by the grace of God bàtí mo dẹ́kọ̀ tí mo ti bẹ̀rẹ̀ sí ní máa àtúnfọ́mù àwọn báńdì míì lẹ́kọ̀ọ́ bí àpẹẹrẹ wa ní the deciders. I then play soul music high life àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so. ṣe rí ibì kan dé sílé kò ń gbà yẹn ni sàǹgbà tẹ́lẹ̀ dé sí kò ṣe nẹ́bí ń bẹ̀ ni àbí. mo gbé lájẹgúnlẹ̀. àwọn fámìlì ń bẹ̀. àwọn ọ̀rẹ́ náà láti jọ pàdé adẹ bá ṣe fún mi ní àyè tí mo gbé lé wọn adẹ wa gbàtọ́ ayé mo á rántí ilé ọ̀dọ̀ ara mi so tí n bá ṣe díẹ̀ àwọn èèyàn máa bọ́ náà sọ̀rọ̀ pé máa ní ọlọ́run ẹ̀dẹ̀ ní nǹkan báyìí la máa ṣe ìgbà wo ló máa ṣẹlẹ̀ nípìtẹ́ ní máa dé tí máa bá tajìtà lójú ọgọ̀rọ̀ àwọn èèyàn níbo níbẹ̀ ọlọ́run ní ó dìgbà tó bá mọ̀ pé ọjọ́ tó kú yẹn àti bàbá ẹ̀ àti ìyá ẹ̀ kò sẹ́nìkan nú wọn tó lágbára lórí ẹ̀ mú èmi ni mo á jẹ́ bàbá fún ọ tí mo dẹ̀ dá ẹ padà ó dìgbà tó bá sọ pé ó ti mọ èmi ní bàbá tó bá kọ gbogbo ibikíbi tó bá kọ gbogbo bóyá ìlú ni o àdúgbò ni o tó dẹ̀ sọ pé èmi ló jẹ́ ọmọ fún mi ìgbà yẹn ni máa mú ẹ débi tí. ibi tó ń lọ gangan. ẹ ṣeun bẹ́ẹ̀ ni wọ́n máa fi bẹ̀yẹ̀ hàn ẹ́ ó dà bí mo ṣe ní mo ti yọ̀ǹda mo ti gbà ọ̀nà àmú igbó kúrò lẹ́nu mi àti ọtí àti sìgá gbogbo ẹ̀ ló pàǹpà ẹ̀ kàn kú bí mo ṣe wà tí mi ò mú mọ́ nìyẹn. so now níbo ló ti wá ọmọ ìlú bo nìyẹn mi ò lè sọ pé ọmọ ìlú báyìí ni mo jẹ́ mọ́ ọmọ ọlọ́run ni mí níbo ni ìlú ọlọ́run òkè ọ̀run ni mi ò lè wá sọ pé torí tí n bá ti sọ pé ọmọ ìlú báyìí àbí kíní mo ti kọ̀rọ̀ sí lọ́run sọlọ́run lẹ́nu nìyẹn ìdí ẹ̀ mo ti rí ọgbọ́n tó ju ọgbọ́n lọ tọ́lọ́run fi fún mi pé òun ó láǹfààní tó fi torí ẹ̀ ṣe bẹ́ẹ̀ fún mi kí ni àǹfààní òun ni pé ó ní àti yára wa lẹ́lẹ́yàmẹ̀yà jù níbo ni wọ́n ti wá ibo ni ọmọ Hausa ni mí Yorùbá ni mí Ìgbèrà ni mí torí pé mo ti rí pé ó ṣe ọmọ ìlú tèmi a máa yẹ fúnra wa. mi ò ní ràn ẹ́ lọ́wọ́ bó ṣe yẹ kí n ràn ẹ́ lọ́wọ́. Ọlọ́run fi kíní ẹ̀ fi kọ́ wa ní ọgbọ́n yìí pé ẹ wo àkéṣe nígbà tí ẹ̀mí àti bàbá Obey a lọ sí Japan ní 1989 kìíní kan a lọ sí Japan èèyàn bíi ti journalist tó wá láì ó fẹ́ràn bí mo ṣe tají táyẹ̀ gan wọ́n ní kó wá bá mi lọ sí hotel room mi òun ló wá táṣìírí ọ̀pọ̀lọpọ̀ nípa Nàìjíríà kan tí mi tèmi kó fúnra mi ò mọ̀ rí ló bá sọ pé all of you look alike mo ní what ó ní gbogbo yẹn jọra yín èmi tí mo pé Símónì yàtọ̀ sí ti ṣẹ́wọ̀ ojú Símónì rèé ó kọ́lá tó nílà tó ní gbogbo ẹ̀ báwo la ṣe wá jọra èmi dè mo dẹ̀ rèé èmi dúdú òun dẹ̀ kópa jù mí lọ díẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so but
could you believe that èmi náà wá sọ fún Japanese yẹn pé ẹ̀yin náà àwọn ẹ̀yin gan lẹ jọra ẹ̀yin yàtọ̀ síra yín. Sir, I want to let you know pé Africa yìí àwọn òyìnbó ló wá yà wá nǹkan tó wá jẹ́ kí gbogbo ẹ̀ wá dàbí ọyọ́pọ̀yọ́rin ní and we should really close that chapter. Tí n bá nífẹ̀ẹ́ yín sà máa bá yín délé kò dìgbà tí n bá béèrè pé ọmọ ìlú bo ni ẹ a máa yára wa nìyẹn bóyá wàá rántí pé àwọn baba ńlá baba wọ́n ti ṣe nǹkan fún àwọn whereas èmi àti ẹ a sì ní àǹfààní lè jẹ lára àwa so ìyẹn Ọlọ́run fi kọ́ mi ní kíní ẹ̀ òfin mi that is your mission make sure everybody kan mọ̀ yìí pé ìkan náà ni wá ọ̀run yìí láti wá a máa padà sí. So Africa yìí gangan ni ká máa fi sọ́kàn Africa yìí jọ fámi wo. ó dẹ̀ yẹ wàhálà alẹ́ náà ń pé ẹyọ kan ṣoṣo báyìí ká gbàgbé gbogbo ibì kan mọ́ra wọn yẹn kò ní bàjẹ́ bàbá. mo tọrọ gáfárà. ẹ ti dáhùn ìbéèrè yẹn. ẹ ṣeun. ẹ ti dáhùn bàbá mi wá fọ̀n báǹdì yín ní Ajégúnlẹ̀. Yes. báwo ni torí mọ̀ pé nǹkan táwọn aráalé ń dúró dè pọ̀ wọ́n ń fẹ́ bí ó ṣe dé dọ́dọ̀ bàbá kọ̀mándà àmọ́ bó tẹ̀ pé bàbá kọ̀mándà nìkan kọ́ ọ̀nà lẹ bá ṣeré àwọn àgbà eléré pọ̀ ìyá wa Fáṣọyìn tí ọdún lọ sópin yẹn náà ẹ̀pọ̀ pánláńdíṣẹ́ yẹn náà bàbá wa J Adélakùn náà àyẹ̀wò yẹn náà ìyẹn náà wà ń bẹ̀ wúwo náà la máa yà sí ẹ jẹ́ kí mo bí ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ kó wá di pé ọ̀dẹ eléré wò lẹ́ẹ̀dí kọ́kọ́ náà wá ti pẹ́ ṣeré lẹ́yìn eléré nígbà tó dípẹ́ ti fọ́ọ̀n báǹdì yẹn sá. a fọ́ọ̀n báǹdì the deciders àmàlù àwa ṣe títí àwa ṣe ìkànnì rẹ́kọ̀dì wa. ẹ ṣe rẹ́kọ̀dì. Yes ó ṣe díẹ̀ ó lọ àti bẹ̀yẹn ni ẹnìkan tó ń rí mi tó wá ní níjọ́ tó wá join àwọn a pè wọ́n ní Roots Foundation. Roots Foundation bàbá Punch ẹni tó ní Punch gangan orúkọ wọn ti sápá yàn lórí. ṣé wọn lọ ní ẹgbẹ́ yẹn. àwọn lọ dá ẹgbẹ́ yẹn lẹ̀ Roots Foundation yẹn yàrá àwọn pé Sam Abiloye Ote Prince Bọ́lá àdẹ̀ṣe rékọ̀dì kan náà fún wọn bẹ́ẹ̀ rékọ̀dì yẹn náà torí ìgbà yẹn Roots Foundation yẹn tí gbogbo àwọn báńdì bá ń bọ̀ láti Amẹ́ríkà àbí kíní àwa la máa fi ṣe bí Nigerian band tó máa bí open fún wọn delegations so now and it was so wonderful àti band Roots Foundation yẹn ibẹ̀ ni ọ̀rẹ́ mi tajọ wà ní deciders wọ́n pè lọ sọ́dọ̀ bàbá Òbé ìgbà tí Òbé fẹ́ change ọwọ́ kúrò lórí ṣẹmọ music bàbá jẹlẹ́ńkẹ́ ni ṣẹmọ èyàn lè mira dáadáa èyàn lè mi lẹ́ngbẹ̀lẹ́ngbẹ̀ but ó wá di pé àwọn youth bẹ̀rẹ̀ sí ní máa àwọn youth fi bẹ́ẹ̀ fi tààràtàrà ẹgbẹ́ ti bàbá mọ́ bàbá dẹ̀ fẹ́ wá change ọwọ́ bàbá King Sunny Adé dẹ̀ ti yọwọ́ padà ńgbà bàbá Sunny Adé synchro system so bàbá fẹ́ máa change sí àwọn ọ̀dọ́ so lọ́wọ́ ni bàbá fẹ́ change ọwọ́ ni ọ̀rẹ́ mi yẹn lọ́ kọ́kọ́ rí bọ̀bọ̀ yẹn Collins lórúkọ ẹ̀ drummer ni so ó dẹ̀ wá òun wá sọ fún bàbá pé rẹ́kọ̀d tẹ́ fẹ́ ṣe tó jẹ́ èyí yàtọ̀ ní bàbá àwọn òun ní guitarist kan tó bá ti tẹ́ bá pè wá sí studio nísìn the music yẹn á change so á dẹ̀ máa lárinrin gan bàbá ẹni ó yà gbogbo ni wọ́n wà mo dẹ̀ mọ̀ ń gbé ní Yaba àmbà yẹn bí Domino stores ní Yaba Sabo bàbá wa rán driver wọn pẹ̀lú létí Bọ̀dé Akíwọ́wọ́ bàbá nìyẹn kọ́lọ́ bá fọnú káwọn. àmì bàbá mi àmì so àwọn ẹ̀wà jí mi ní aago 2 òru. bàbá ní kọ́ wá gbé yín. kọ́ wá gbé mi pẹ̀lú Mercy Olóyè 3 doors
limousine Benz bàbá mi. bàbá tí ń jayé ti pẹ́ o. bàbá Obey bàbá ni o. bàbá tí ń jayé ti pẹ́ o. bí èsì bàbá 80 mà ní nísìnyí báyìí wọ́n ní màá 80 ní ìyá yìí agbára wọn máa pẹ́ láyé. àmín mo ń gbádùn yín bàbá wa ní kó wá gbé yín lé. bàbá ní kó wá gbé mi ní aago 2 òru yẹn wọ́n dẹ̀ wá pàápàá mi kàn wọṣọ ní aya studio yà adé Decca studio làbá dé tán wọ́n á rí àwọn band tó pọ̀ tó báyìí more than 23 piece band including baba Vasco da Gama gbogbo wọn captain Samson Gulade ọmọ ayélabówó àwọn Francis Yaluko gbogbo àwọn ọmọ mi ò mọ̀ wọ́n bà yẹn mi ò mọ̀ wọ́n mọ̀ kàn wọ́n rí pé èrò ló pọ̀ tó yìí band tiwa àwọn 5 péré ni ló bá tán bàbá ní mo dé báyìí. àkọ́kọ́ tẹ máa rí bàbá nìyẹn. àkọ́kọ́ tẹ máa rí bàbá nìyẹn ọ̀dẹ̀ wọ́n lè ti wà ní studio mi ì bá wọn ṣe rìhásà rí mi ì mọ bí bá music wọn ṣe máa mi ì mọ orí tán fẹ́ kọ. bàbá ní àwọn tí fẹ́ ṣe mo ní ok ẹ kọ́ ní ẹ̀ka kí n gbọ́. sà èmi rò pé bóyá 3 minutes àbí 5 minutes orin ni o. àṣé wọ́n ṣe mẹ́nu bàbá yìí 10 minutes wọn ti dúró èmi kàn ń gbọ́ ni mi ò tají táyọ̀ mo ní ẹ kọrin yẹn fún mi kí n gbọ́ bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní kọrin yẹn títí tó fi parí ẹ̀ 24 minutes. ok èmi ti gbọ́ gbogbo bó ṣe ń lọ mo ní ok ọ̀yà ìjà bẹ̀rẹ̀ bàbá ní ó ti rẹ̀ wọ́n ọjà káwọn sí mi. wọ́n tún máa ní láti tún kinní yẹn kọ àbí ẹ̀yin máa mọ̀ nǹkan tẹ́ máa wá. mi ò tiẹ̀ báwọn ṣe rìhásà Ọlọ́run ti fi kinní ẹ̀ṣẹ́ mọ́ sẹ́ fún yín pé àtọ̀run wá ní abínibí kọ́ ni ability ni ọ̀tọ̀ so now wọ́n ti lọ sí mi but jẹ́ kí n fi pààyàn lẹ́rìn díẹ̀ gbogbo àwọn ẹlẹ́gbẹ́ wa wọ́n mọ̀ yìí pé màá fẹ́ sọ kinní ẹ̀bí testimony ni lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tán ni wọ́n fẹ́ lọ sí mi yẹn mo ní bàbá ẹ̀sà kábíyèsà mo ní ṣé mo lè rẹ́ni tó máa fún mi ní mi ò tí da ọ̀hún tí mú igbó kúrò lẹ́nu mi nígbà yẹn bàbá Obey ní kí ni ẹ mo ní sà bàbá ní gbogbo ọ̀rẹ́rìn gbogbo ẹ̀fọ́nì bọ̀ ọ̀rẹ́rìn orí bàbá ní à ń ṣe nǹkan bẹ́ẹ̀ bí kò sẹ́ni tó ṣerú ẹ̀ bí mo ní lóòótọ́ mo ní bóyá àwọn tá a máa fi háì tá a lè fi mọ̀ àwọn láti sọ̀tọ̀ ọ̀rọ̀ fún yín kẹ́bà lè mọ̀ yí pé Ọlọ́run ló máa ń gbẹ̀yàn la Ọlọ́run ni o ní bàbá ní kò sẹ́ni tó ṣerú ẹ̀ ní báńdà wọn bàbá wa jáde àṣé. àwọn tó ń ṣe bàbá ò mọ̀ ni. bàbá ò. àwọn tó ń ṣe bàbá ò mọ̀ ni. Olúwa o ẹjọ́ gbàtí bàbá ti kúrò nbẹ tán àwọn yẹn mi lẹ́kọ̀ọ́ náà pé wọ́n ń sọ bẹ́ẹ̀ gan. kí ló dé tó wá sọ fún bàbá àwọn ará àbí tẹ máa ṣe kí ní ìwé mo ní òkè bàbá tó lọ sẹ́yìn kùlé ẹkùnrin ayé lọ sí ìjà. ọmọ ta tún fa nǹkan yẹn náà ẹ wá lò ó ẹ á ti lò ó. sẹ́jẹ̀. bíi Ọlọ́run ṣàánú wa o kíní ẹ ní agbára tiẹ̀ o ẹ̀mí ni but ìgbà ìmọ̀ èèyàn máa ṣe àwọn oríṣiríṣi nǹkan náà a wá padà sí studio bàbá ní sọ ti yá ó ti yá wọ́n fún mi ní gìtá kan ni o mi ò gbọ́ orin yẹn rí sà lẹ́yìn tí wọ́n bẹ̀rẹ̀ orin yẹn báyìí tí òjò gìtá wá ń rọ̀ tójó gìtá yẹn rọ̀ báyìí Obey ní àtàṣe tán wá play ẹ̀ everybody accepted pé eléyìí yàtọ̀ èyí yàtọ̀ yẹn orin yẹn wá nítumọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá ní ṣo lè bá mi play lọ́jọ́ ìwọ̀n gan ló sọ pé èmi mo lè ṣì wà lọ́dọ̀ àwọn band the other band yẹn gbà Adédoyin àbí kí lórúkọ Punch chairman màá lọ tó rúkọ bàbá yẹn so wọ́n ní bàbá máa jẹ́ kí n lọ rò ó jẹ́ kí n lọ sọ fún àwọn ọ̀rẹ́ tajọ wà kí má kàn dà wọ́n bẹ́ẹ̀. ṣé ní tí yóò sáré dùn pé bàbá kọ̀mándà ní kẹ́ máa bọ̀ kẹ́ fẹ́ gbẹ́ yín lẹ̀ kẹ́ sáré bẹ̀ wọ́n ni. torí àdéhùn iṣẹ́ mọ̀ kò dá kéèyàn máa torí owó máa ṣe kínní mo láti lọ sọ fún àwọn ẹ̀ pé báyìí and lóòótọ́ báǹdì yẹn a mọ music play afẹ́ràn ara but kò sówó à ń ṣọmọ à ń tiraka ni so at least àwọn náà máa fẹ́ mọ̀ pé tí nǹkan bá fẹ́ da fún yàn
wọ́n máa yọ̀ǹda mi náà ni àbí so wọ́n dẹ̀ yọ̀ǹda mi mo gba yìí mo sọ bàbá mi kí tó gbàgbé ọwọ́n ta làwọn ẹni tẹ bá mẹ́gbà yẹn tó dánwò ní gìtà because mo kọ́ wọn kan tó ń ta gìtá wà nígbà tẹ dé mẹ́gbà yẹn ẹ bá mi dárúkọ wọn àti pé báwo ni torí agbọ́kégbà yẹn ìsìn ló dẹrùn ẹ kọ́kọ́ dárúkọ wọn àti pé báwo ni ìbáṣepọ̀ yẹn ṣe wá bẹ̀rẹ̀ nígbà tó di pé ẹ dénú báǹdì yẹn sà. ṣe nípa. àwọn talẹ bá ń bẹ̀ tó yẹ pé àwọn náà ń ta gìtá àti pé báwo ló ṣe dé kẹ́ wá fitting sínú báǹdì bàbá kọ́mándà ń gbà yẹn. mo débẹ̀ mo bá àwọn ọ̀rẹ́ pàtàkì tó jẹ́ pé bóyá kínní olóògbé Abe Kọ́lé Oṣó mo ti lọ sí mi báyìí nísìnyí Francis Aluko ọ̀rẹ́ mi kan náà ó ti pẹ́ tí mo ti rí ti Adé ìyẹn máa ń Adá àwáyà ló máa ń ta ń bá yẹn bàbá mi so I think àwọn guitarist mẹ́ta àti àwọn bassist méjì ló máa ń lò ní bàbá Obey máa ń lò. bassist guitar lẹ́mí yẹn. bass guitar bassist méjì ló máa ń that is the only band tí mo rí pé wọ́n ń lo bass méjì. ló máa ń jẹ́ kó. ó ti bàbá yẹn that is another inspiration tí mo rí ìgbà yẹn mo ti rí for the first time wọ́n dẹ̀ wà very very commendable àwọn méjèèjì yẹn wọ́n dẹ̀ understand ara wọn. Bass is a very heavy instrument but kàfi side bẹ̀rẹ̀ lẹ̀ but wọ́n try Délé Akíndẹ̀jú àti Sami Fayose àwọn méjèèjì tẹ́lẹ̀ bá ti play dùn dùn ẹnìkejì mọ́ ṣe dùn 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 do kíní yẹn ẹnìkan lè play méjèèjì part méjèèjì yẹn ṣùgbọ́n bí Obey ṣe wá organize titi wọn nìyẹn so ọdẹ wà pa so àwọn tí mo pàdé bẹ́ẹ̀ nìyẹn so lẹ́yìn tí mo join mo láti fit ara mi torí iṣẹ́ tí torí Francis Aluko ló máa ń ta gbogbo ọwọ́ tí Ṣẹ́gun Awẹ́ tó lọ ọwọ́ Ṣẹ́gun Awẹ́ yẹn Francis Aluko ló máa ń ló mọ ọwọ́ ẹ̀ torí òun ti ń practice ẹ̀ ó ti play kí n tó join àti àwọn nǹkan tí alàgbà Monday John olóògbé náà bẹ́ẹ̀ àmì gbogbo àwọn old ìgbà Miliki yẹn records Miliki style yẹn Francis Aluko ló ń ta gbogbo ẹ̀ àwọn àti Abe ṣùgbọ́n tí ní tèmi wọlé ọwọ́ ọ̀tún lèmi gbé wọ̀ ọ́ àwọn ọ̀dọ́ ni mi wà yẹn so youth something mo gbé flavor jazz mo gbé jazz wọnú jùjú mo gbé pop wọnú jùjú tó rí ẹ̀ ń kókó ló wáyé àwọn èèyàn lẹ́nu pé àṣé jùjú lè wà báyìí tẹ́ bá rí àwọn ẹlẹgbẹ́ mi àwọn tó kọ́ jìtá ní time 90s bíi late 80s sí 90s ọwọ́ mi náà fi kọ́ra wọn ní jìtá and in fact mo lè dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn torí pé wọ́n mọ̀ yìí sà tí mo dá Amẹ́ríkà ní 2019 gbogbo àwọn èèyàn wọ́n dẹ̀ kọ́ra wọn jọ wọ́n celebrate. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. bàbá a sì ń bọ̀ ń bẹ̀. ẹ ti wá wọ báyìí ẹ ṣe rẹ́kọ̀dì èyí yàtọ̀. báwo ni ìrìnàjò ṣe wá bẹ̀rẹ̀ rẹ́kọ̀dì lẹ tí wọ́n á ṣe mo tún wá fẹ́ mọ̀ gbà tó di pé kọ́kọ́ di pé bí ìrọ̀bẹ́ kúrò Nàìjíríà nígbà yẹn pé travel out bóyá lẹ wọ ọkọ̀ òfurufú gan rí. ṣé wọ plane rí kó tó di pé join ní ẹgbẹ́ commander. bóyá ìgbà tí mo kéré tí bàbá mi ń gbé mi fly láti lọ treat àìsàn yẹn bàtí mi ò mọ̀ ọmọdé mi ò tiẹ̀ mọ̀ bóyá mo fly gan. ìbéèrè méjì mo béèrè lọ́wọ́ nìyẹn rẹ́kọ̀dì wo lẹ tún ṣe lẹ́yìn èyí yàtọ̀ yẹn àgbégbà ọlọ́wádìí pé bàbá sọ pé yá o pọ́tà à ń kúrò Nàìjíríà. àjọ ń lọ káàkiri ni sà lẹ́yìn èyí yàtọ̀ yẹn Joy of Salvation lẹ́yìn Joy of Salvation ni bàbá wa afẹ́dàbẹ́ pé a ṣe rẹ́kọ̀dì púpọ̀ but díẹ̀ nínú ẹ̀ náà ni bàbá wa ṣe 40th birthday rẹ́kọ̀dì ẹni ni mo rò pé à ń jáde lọ́lọ́ ní Elédùmarè yẹn tí mo fi play lẹ́ẹ̀kan tá a fi ṣe bí signature ń bẹ̀ and ṣẹ́rí ìgbà yẹn a máa ń ṣe bí tó rẹ́kọ̀dì méjì lọ́dún kan 2 release in a year and èrò dẹ̀ máa ń rà wọ́n máa ń rà gan-an so bàbá fi ní gold disc wọ́n fi ní gold disc 2 léraléra so and nǹkan tó jẹ́ kí jẹ́ka wá sọ wọ́n di director wọ́n fi even at the point towards the end àwọn ni chairman Decca studio gan so and I believe that
at the 1980 bóyá ṣe àṣọ year tí mo fi wọlé. ẹ ti sọ year wo lẹ wọlé. 1979 December la ṣe record. èyí yàtọ̀ yẹn. So 1980 January ni mo fi gbàyè lọ́wọ́ àwọn báńdì ọ̀rẹ́. So January yẹn between February first week in February 1980 ni mo ti darapọ̀ mọ́ bàbá. So as from 1983 àti bẹ̀rẹ̀ sí ní fly padà torí mo lérò pé kíní travelling bàbá gan lẹ́yìn tí wọ́n ṣe rékọ́ọ̀dì bábú lóko di àbí kíní kan bóyá travelling pẹ̀lú band ti dúró. So ìgbà tá ọwọ́ tuntun ta fi gbé wọnú music ẹ̀ ń sìn gbogbo àgbáyé wá sí wa gbà pé bàbá Obey ṣe bàbá ti padà ó ti padà. So yẹn la fi ní promoter tó wá bẹ̀rẹ̀ sí ní promote wa la fi lọ sí Europe a lọ sí Europe from Europe a lọ sí America. So all that ó bẹ̀rẹ̀ láti 1983 bá ṣe ń lọ káàkiri bá ṣe bẹ̀rẹ̀ sí ní travel. ṣẹlẹ̀ dárúkọ ṣẹlẹ̀ káyé mélòó tẹ́ ti dẹ̀ lọ ṣeré ṣá. Germany, Switzerland, London, Great Britain, Austria. Ṣé mo pé orúkọ orílẹ̀-èdè ni mo ń dárúkọ yẹn. Bẹ́ẹ̀ni kò ṣe pé bóyá city mọ́ra wọn kò kíní. So inú àwọn orílẹ̀-èdè wọn yẹn a máa ń lọ cities wọn. So Brussels. So then United States of America, that is North America. Then Southeast Asia, that is Japan. Mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ nípa ti iṣẹ́ Japan yẹn fún mi. Ẹ bá mi sọ nípa ìrìn àjò yẹn bó ṣe rí. Torí Japan kò yé mi, kò ń ṣe pé ẹ bá mi sọ díẹ̀ nípa ẹ̀. Ṣé rí Latin America wọ́n ti gba appointment pé ká lọ sí Japan ni. Nǹkan yẹn fi kan tó ṣẹlẹ̀ náà lè láti New York. A kúrò ní New York ní 1 p.m. Ṣé mọ̀ ó yẹ kíyàn téèyàn bá ń lọ kó débi kan pé ilẹ̀ ti ṣú ó dẹ̀ observe pé ilẹ̀ ṣú ilẹ̀ wa mọ́ ṣùgbọ́n láti 1 p.m. ta kúrò ní Amẹ́ríkà ní New York ta fèsì Tokyo mi ò rí kílẹ̀ ṣú báyìí ilẹ̀ ò ṣú a dẹ̀ kúrò a dẹ̀ fly títí 24 hours. I don't know exactly ibi tí a ti kọjá side ibi tí kí ni máa pe kí ni iná change of weather bí pé change of day òun náà mo tójú ọ̀run tẹ̀ change mi ò observe tó mi ò sùn èmi dúró pé kílẹ̀ èso kì í sùn but ilẹ̀ ò ṣú àwọn ní land àti land Tokyo 1 p.m. náà láti land ní Tokyo without seeing night. Ohun kàyéfì àkọ́kọ́ tí mo sọ pé yes first time tí mo rí rẹ̀ ní ilé ayé tí mo wáyé. So but anyway thank God bá ṣe dé Tokyo nìyẹn and it was a very massive concert. A lọ sí Toyohashi. Toyohashi is where they manufacture Toyota vehicles. Adibẹ̀yẹ ni bomb the Hiroshima bomb ti affect wọn jù and they lọ sí as a concert bẹ́ẹ̀ very wonderful. Then a wá padà wá sí Tokyo ṣe another concert. Ẹjọ́ ẹran kan ló wà nínú omi bíi kíní octopus ti ìka ẹ̀ ó máa ń pọ̀ báyìí bíi. Abẹ́ ẹ̀rí ń bẹ̀. Mo jẹ bẹ́ẹ̀. Ẹ jẹ́. Gbàtọ́ ni pé àwọn ọmọ Japanese wọ́n so láìkì mi àwọn tí mi ò mọ̀ rí àwọn tí wọ́n kàn fẹ́. ẹ níyàwó ní Japan yẹn. náà mi ò níyàwó ní Japan. Ta ni ẹni tó ṣe bẹ́ẹ̀ yẹn o. àkókò wọn bàbá àwọn tẹ bá lọ káàkiri. lára wa ọmọ wa tó tájọ lọ tí ọmọ Japanese yẹn ò fi lọ́rùn lẹ̀ fẹ́ máa gba wa sí Nàìjíríà whereas àwọn Japanese wọn fẹ́ kí ọmọ wọn fẹ́ wa rárá ṣùgbọ́n ọmọ yẹn ó ní tí bàbá wọn bá fẹ́ ṣe kíní òun ṣáà máa fẹ́ ọmọ yẹn láì lórúkọ ẹ̀ Yunusa láì Yunusa àwáyà ni ọmọ Japanese yẹn fẹ́ kú nítorí ọmọ yìí
so anyway já fi yẹn lẹ́nu. àfihàn lẹ ẹ̀yin tí náà yóò fẹ́ wọn. no so ẹ jẹ́ octopus yẹn. octopus yẹn wọ́n dẹ̀ mú wa àwọn ọmọ yẹn fúnra wọn wọ́n dẹ̀ rà wọ́n dẹ̀ wá bá mi ni wọ́n ní eight wa mo ní kí lélẹ́yìí olúwa o. àbódùn. mi ò gbádùn ẹ̀ ṣá ṣùgbọ́n mo jẹ́ but Jerry, the Japanese they really enjoyed our music. Baba Obey anywhere ta lọ àwọn èèyàn like the music baba yẹn but seriously and the same more there was a journalist that did commentary in New Jersey. Ó compare music Sunny àti Tobe. That is candid. Only yes, the music of Sunny Ade, King Sunny Ade is very pulsative and is very it's like it's danceable. But he said Chief Commander Ebenezer Obey's music is full of harmony. So the harmony is that it makes people to have even if you don't understand the language, you flow along with the music. It is very sweet and it's very òyìnbó kì í. bẹ́ẹ̀ni bó bá ṣe rí ló ṣe máa sọ àbá Paul Tao concert lẹ́rìí bẹ́ẹ̀ ti ṣeré tèrò ti pọ̀ jù ní kárí àyín tẹ̀ pẹ́ di ṣeré ibo lẹ́rìí bẹ́ẹ̀ èrò tí mo rí ń bẹ̀ yẹn ìlú wo ni àti pé tẹ̀ bá ń rántí ọdún yẹn. ṣé ti bàbá Obey side ti bàbá Obey side because tí o bá ṣe bẹ́ẹ̀ yẹn. a máa ṣe sọ nípa tẹ́lẹ̀ yìí náà sí ti bàbá Obey side. ọlọ́dún ti bàbá Obey side àìró máa ń pọ̀ náà. Let us not mélòó tí máa ẹ fẹ́ mú mi rántí ọ̀pọ̀lọpọ̀ àti Japan náà èrò pọ̀ bẹ́ẹ̀ o torí àwa nìkan kọ́ Latin America we were like almost like 11 different bands artists yes so èrò pọ̀ they came there a lot. New Orleans ìlú Louis Armstrong carnival yẹn it was a very big one and mostly àwọn máa ń kó wá sí festivals so festivals are time that people are always plenty. so the full band ló máa ń long band. a máa ń lọ full band ni o bàbá máa ń kó gbogbo wa lọ bí 20 something in number but wọ́n yá ńgbà tí kíní wa ṣe kíní now we now came to 17 but a máa ń lọ fún torí kò sẹ́ni tó máa mọ ọ bàbá ní anywhere àwa náà iṣẹ́ yìí ò ní jáde. torí nǹkan tá a máa ń ṣe a máa ń ṣiṣẹ́ o a máa ń rehearse a dẹ̀ máa ń rehearse yẹn a máa ń múra gan serious time a dẹ̀ fẹ́ kí nǹkan yẹn kó ṣubú so until that is it so gbogbo ala máa ń jọ ń travel mo ní kan tẹ́ ká ní mo play ẹ̀ fún ibà yẹn ṣe. ẹ máa play ẹ̀ bàbá torí pé ètò tá à ń ṣe náà a ti ń gbé látọ̀dọ̀ yín àmọ́ a máa ń fẹ́ràn òun kọ́kọ́ dìmú náà gẹ́gẹ́ bí pé òyìnbó máa ní professional nídìí iṣẹ́ yìí ẹ jẹ́ a sọ díẹ̀ ń gba gìtá ẹ̀ ẹ là wá lọ́yẹ̀ ń gba oríṣi mélòó gìtá ló wà ṣé nǹkan tó ṣe kọ́ ni flavour ṣe mọ̀ kí tẹ́lẹ̀ gan ní Fuji gan kò sí gbé gìtá àwọn kò só ní Fuji gan sì tí ò lò ẹ sáré fún wa ní lecture díẹ̀ nípa irinṣẹ́ yìí gìtá ìsà. ẹ ṣeun ṣe rí gìtá ó pé lọ́nà oríṣiríṣi àgàgà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹni tó bá fẹ́ ta jìtá ó máa kọ́ ni tó bá fẹ́ kọ́ èyí lè tó à ń pè ní acoustic guitar acoustic guitar òun ni ṣẹ́rí ẹ̀ túmọ̀ sí pé láì fi sí iná òun fúnra olóhùn so ṣé lè náà ṣe lò lórí stage báyìí. yes but bóyá wọ́n máa fi mic sí wọ́n máa ń fi mic sí wọ́n máa fi mic sí ọ̀ tàbí ẹni láti máa ra nǹkan tá à ń pè ní pick up yẹn a máa sọ di electric nìyẹn but sound ẹ̀ rí pé sound ẹ̀ yàtọ̀ so ìyẹn ni. so eléyìí ló fi ń kọ́ tó bá fẹ́ kọ́ guitar and lẹ́yìn yẹn though there are some other guitars smaller ukulele so many but ká má mú lọ lẹ́yìn yẹn èèyàn máa la electric guitar olókùn mẹ́fà that is 6 strings
Then there are bass guitar. Bass guitar náà 4 strings, but ohun ẹ̀ òun ló máa ṣe boom boom boom. So ó yàtọ̀ sí electric lead guitar. So in the lead guitar, èèyàn lè play lead guitar ní ọ̀nà bíi méjì or mẹ́ta. You can play the lead guitar as rhythm. In time when you rhythm, it's like mo lè lo aláìní. Àìmásìkò ló ń dààmú ẹ̀dá o. Ràn mí lọ́wọ́ Olúwa lọ́wọ́. Rhythm la pè kíní. That means èèyàn ṣe rhythm. So but lẹ́yìn yẹn èèyàn tó lè lo lead guitar láti play important pẹ̀lú tenor. Now ìgbà tí mo join Obey, iṣẹ́ tí ọ̀rẹ́ mi Francis Aluko wá ń ṣe nìyẹn. Òun ló máa ń play tenor guitar, èmi máa play solo guitar, that's lead guitar. Abẹ́kọ́lé Oṣó ó ń play rhythm guitar. Ṣé ti rí yín sẹ́yìn? So guitarist mẹ́ta yẹn iṣẹ́ yẹn pé. Bàbá Obey náà ń ta guitar. Kí ni bàbá ń ta? Bàbá ń ta nǹkan tá à ń pè ní bóyá solo náà ni, but òun ló máa ń ó lè fi guitar yẹn pé orin tá a fẹ́ tó fẹ́ kọ. Àti ọba lead guitar. So now tenor guitar ni jẹ́ kí n play. Àìmásìkò ló ń dààmú ẹ̀dá o. Ràn mí lọ́wọ́ Olúwa lọ́wọ́. Àìmásìkò pé. Nǹkan tí Francis play nìyẹn, and that is what is called tenor guitar. So now rhythm mo ti ṣe lẹ́kọ̀ọ́. Solo guitar or lead guitar. Now èyàn ló máa jẹ́ nǹkan tẹ́mi ń ṣe nìyẹn, wọ́n á máa ṣe. So ṣẹ́rí láàárín orin a máa fi àwọn nǹkan àádùn láàárín. So irú bàtà wa tí mo wá ṣe ti rẹ́kọ̀dì ti ayẹ wa irú. Ṣé pé solo ni mò ń ta yẹn? Bẹ́ẹ̀ni. So ṣe pé ó mú kíní ẹ̀ ó ní tone, ó dẹ̀ mú jáde àwọn ó play àwọn melody wọ̀nyẹn tí that is the lead guitar part of it. So oríṣi nǹkan bíi mẹ́ta yẹn. Àmọ́ ó ṣe é kọ́ fẹ́yàn tó bá náà tó bá fẹ́ kọ́ tó bá nífẹ̀ẹ́ sí ọ lè kàn sí iṣẹ́ yìí lè kọ́ wọn àbí. Eventually, in fact nǹkan tó yẹ ká máa ṣe náà nìyẹn, tó yẹ ká máa kọ́ àwọn ọmọ, ká kọ́ àwọn ẹlòmíì, especially àwọn ọmọdé kan lè kí ní ẹ̀ má bàa kú. Ó ti wà sí mi, ó ti wà ní ọkàn mi láti ṣe kíní yẹn, partners mọ̀ ń wá torí pé tá lè dá tàbí ilé ìwé kan sílẹ̀ táwọn èèyàn ti ń kọ́. Ó dùn mí kó jẹ́ pé níbi tí tá lè máa sọ pé music Nàìjíríà music wa o àjẹ́ kó má parẹ́ mọ́. Nísìnyí àyè di pé àwọn ọmọ wọ́n ṣe dáadáa àwọn Davido àwọn akẹ́kọ̀ọ́ wọ́n ṣe dáadáa kò ń ṣe ti bílẹ̀ mọ́. And bàtà bá ti ṣe we need to have conservatory of music. So that I might conserve our nǹkan tiwa gan and then develop it. Plan yẹn ti wà lórí mi ti. Ní ìtàdí ìṣèfọ̀rọ̀wérọ̀ yìí mọ̀ pé ó dájú pé àwọn èèyàn wọ́n á kàn sí yín à sọ̀rọ̀ nípa yẹn wọ́n á kàn sí yín. Bàbá bá ṣe ń sọ̀rọ̀ náà yẹn ẹ ti gbé mi yà síbì kan. Ẹ mọ̀ ká ti pẹ́ lọ́dọ̀ bàbá kọ̀mándà bá lè máa sọ̀rọ̀ tá à ní kúrò ńbẹ̀. Àmọ́ náà wọ́n olórin ńláńlá náà tẹ́ ti bá ṣiṣẹ́ sà. Àmọ́ kò wá yé mi, ẹ bá màmá wa Ọdún lọ sópin fashion yẹn bá wọn ṣiṣẹ́. Bàbá wa báwo ẹ wà lọ́dọ̀ kọ̀mándà ń gbà iná tẹ́ bá wọn ṣiṣẹ́ bá mi sáré yànnà náà bọ́ wọn torí ọ̀pọ̀lọpọ̀ wọn èèyàn ń fún yín kí nígbà ẹ bá wọn ṣiṣẹ́ bàbá kọ̀mándà náà ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń dúró sí ẹgbẹ́ mi wọbẹ̀ yẹn sà. Well
ṣe mọ̀ pé baba commander náà baba commander is a Christian. bẹ́ẹ̀ni. In fact baba yẹn ìgbàgbọ́ wọn le o serious pàtí mo dọ́dọ̀ wọn mo fẹ́ sọ pé ìgbà yẹn ni mo ti rí ìgbàgbọ́ òdodo gidi tí mo fi wọ́n ṣe program wọ́n dẹ̀ máa pè wá wọ́n máa ń pè kíní ẹ̀ ní fellowship ṣe ayọ̀ oríṣiríjáfọ̀ pastor ọyẹ ayọ̀ oríṣiríjáfọ̀ ni wọ́n ló wá praise lọ́jọ́ yẹn tèmi náà à ń pè nǹkan ní altar call altar call ẹ̀ pé ẹni tó bá máa dìde láti máa lọ yọ̀wọ́ ayé ẹ̀ fún Jésù ibẹ̀ yẹn lèmi ti jọ̀wọ́ ayé mo fún Jésù for the first time in my life níbi bàbá Obey ló fà á ló dẹ̀ organize ẹ̀ tí ọjọ́ ọ̀la tí n bá dé ìjọba ọ̀run crown yẹn wọ́n máa fún bàbá Obey ni àwọn ló organize kìíní yẹn so now Ayewa is a Christian. J. Adelakun, Pastor J. Adelakun, evangelist, is a Christian. Mama Fashoyin, Christian ni wọ́n. Ṣọlá Rótìmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé wọ́n dẹ̀ mọ̀ bàbá Obey ní gẹ́gẹ́ bí àgbàlagbà Christiani. So iṣẹ́ ọwọ́ mi dẹ̀ni kẹ̀ ló máa jẹ́ kí àwọn náà gbọ́ àwọn èèyàn. Bàtà ń gbọ́ báyìí Ayewa ló kọ́kọ́ rí mi wọ́n ní kí n jọ́ báwo ni kí wọ́n help àwọn fẹ́ ṣe rẹ́kọ̀dì kan ṣé mo lè wá torí mi ò ń ṣe ara ẹgbẹ́ mi ń ṣe member band but ó pè mí wọ́n pè mí bẹ́ẹ̀ mo dẹ̀ ní okay why not ẹ̀tẹ́ bá máa sanwó mi wọ́n dẹ̀ ní èlò iye tí mo búlù wọn. kò ń ṣe pọ̀ ọ̀fẹ́ lẹ fẹ́ ṣe. ọ̀fẹ́ báwo bèrè ní àṣà jẹ́ o so wọ́n dẹ̀ ní. bàbá mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ èló lẹ ní kàn fún yín gbà yẹn. kí n máa ṣe ọbẹ̀ kí n máa dàrú pé torí wọn ìgbà yẹn àwọn náà ṣì ń tiraka. wọ́n sì ń tiraka ní ẹ má bá lọ. so kò yẹ kí n máa ẹ má bá lọ. so but wọ́n ṣáà ṣe díẹ̀ mo láti mi ò torí owó tí mo fẹ́ gbà kọ̀ láti bá wọn ṣe nígbà tí wọ́n ní owó yẹn fún mi. ẹ lọ fìfẹ́ bá wọn òṣìṣẹ́ yẹn. ṣùgbọ́n lórí pé tí rẹ́kọ̀dì yẹn bá jáde tó bá ta o àwọn máa rántí. ṣé rẹ́kọ̀dì wọn ṣẹ́yọ kan náà lẹ bá wọn ṣe àbí ó pọ̀. lẹ́yìn tá a ṣe àmọ́ná tètè wá rẹ́kọ̀dì yẹn wá tà tó jẹ́ pé. rẹ́kọ̀dì lẹ kọ́kọ́ bá wọn ṣe. ni mo help wọn ṣe mo produce wọn arrangement àti. ẹ̀yin lẹ tó gbóṣẹ́ yẹn. lágbára Ọlọ́run fóògùn Ọlọ́run ni o. Pọ́tà ṣe rántí nǹkan tẹ ta ní iṣẹ́ yẹn kẹ ta fún mi díẹ̀. Ó dàbí mo ti ta díẹ̀. Mi ò gbádùn ẹ̀ tó mo ṣe fẹ́ gbádùn ẹ̀ sí i. Ìtẹ́ bá fẹ́ bá mi tán bẹ̀ ní rẹ́kọ̀dì yẹn. Bá ṣe bẹ̀rẹ̀ àmọ́nà ni. ayé ò tẹ ìgbà tẹ kọ́ ni ayé ò tí ì bàjẹ́ ńgbà yẹn àṣà sì ń ṣeré ni. jẹ́ ṣo mọ̀ pé bí aṣọ tẹ́lẹ̀ ní màá yẹn ti rí i pé nǹkan máa di nǹkan míì ní ọjọ́ ọ̀la so àmọ̀nà yẹn ni a fi pé ọlọ́run pé ọlọ́run kó wa bá wa tún ṣe. orin yẹn dẹ̀ káàkiri títí dọ̀la. yes sir torí a sì nídìí àmọ̀nà yẹn náà títí dọ̀la. a sì nídìí àmọ̀nà yẹn náà in fact níṣẹ́ a tún nídìí ju ìgbà yẹn gan lọ and it was so excellent. Ó tà débi tó yẹ pé bàbá Obey jẹ́ ń tàṣírí ẹ̀ léni Obey ní báwo sọ àṣẹdúkọ bẹ́ẹ̀ yẹn báwo sí lọ ta òṣèdúkọ bẹ́ẹ̀ fún mi àní sà rẹ́kọ̀dì yẹn tajú Sunny àti Obey méjèèjì kó combine rẹ́kọ̀dì Sunny àti rẹ́kọ̀dì Obey papọ̀ ó tajú méjèèjì lọ bàbá bínú sí yín. bàbá alọsọta ní sí the class company baba mo wà nínú mọ́tò pẹ̀lú baba baba sì gbọba ní bó ṣe ṣeré kọ̀dí yẹn ó yàtọ̀ mo níyẹn sà bóni yẹn ṣe wá ni èmi náà kọ bẹ́ẹ̀ ni ṣé mọ̀ àti pé orin bàbá Obey ṣé mọ̀ gángan wà àsìkò àti àwọn nǹkan tá a máa fàyè lẹ̀ fún ara wa division of labour yẹn but
rẹ́kọ̀d tí bíi ti Ayẹwà tó bá kọrin tán jìtá ni máa mú. ẹ free gan ẹ kàn ń ta lọ ni ayé gbà yín. So mo lè ta àwọn akọ tó jẹ́ pé inú àwọn èèyàn fi in fact sir àti keyboardist àti trumpeter àti saxophonist gbogbo wọn ọwọ́ tí mo ta àwọn fúnra wọn fẹ́nu ara wọn sọ fún mi tí mo fi dúpẹ́ lọ́wọ́ àwọn yìí torí ẹ inú mi máa dùn wọ́n ní nǹkan tẹ́ta yẹn bàbá nǹkan táwa fi kọ́ra wa nìyẹn àtẹni tó fún fèrè ó ní pàpà rárá ó fi kọ́ra ó fi get the feelings and that iṣẹ́ Olúwa ni kì í ṣe agbára èèyàn. So nípa ti ìyá wa pásọ yìí. àdúpẹ́ ẹ bá mi sọ bẹ́ẹ̀ tún ṣe lọ ṣọ́dún lọ sópin náà lẹ́tún ṣiṣẹ́ ń bẹ̀ àbẹ̀wò tún ni. ṣẹ́rí Ayẹwà wọn ní ọ̀rẹ́ wọn ní Ṣọlá Rótìmí. Ṣọlá Rótìmí wà ń bẹ́ẹ̀ ní studio pẹ̀lú wa tí mo ṣe ti help Ayẹwà. Ló bá tán lọ́wọ́ náà sọ pé ọ̀rẹ́ ẹjọ́ ẹ̀mí náà kọ́. èmi náà ń kọrin o. èmi náà kọrin accordion lèmi ń lò ọ̀dà owó ńkọ́ ẹ ṣáà ti mọ̀ ikú ayé wa. èyí ṣáà ń gbówó yín lọ. ṣé rí àwọn ọmọ yẹn níwájú Ọlọ́run àti ẹni wọ́n ṣiṣẹ́ Ọlọ́run takuntakun ṣùgbọ́n owó ò sí. but nísìnyí wọ́n ti lówó so owó wà nísìnyí. nígbà yẹn they were still young and they did not have helpers. So wọ́n ní okay báwo ni òun náà wọ́n fi ṣe bá mi wò láwòye kó má ṣe dòkú mọ́ mi lọ́wọ́ ọmọ èyí tó fi fún mi o kó má ṣe dàgbà ya. mo ti ṣe àwọn arrangement tiẹ̀ bẹ́ẹ̀ náà ni mo ti ṣe arrangement tiẹ̀ náà ó dẹ̀ yẹn náà ó gbé wọn jáde. So lẹ́yìn yẹn mo tún bá Ayẹwà ṣe bíi mẹ́ta sí. ìpínlẹ̀ ti pàdé ìyá àwọn ìyá Fáṣọyìn. Ibẹ̀ ni àwọn ìyá Fáṣọyìn náà gbọ́ orúkọ pé bàbá yìí ló ń ṣe fún àwọn. ẹ̀ẹ́dẹ̀ ṣe wà pẹ̀lú bàbá kọ̀mándà ń gbà. bẹ́ẹ̀ ni o bàbá dáadáa ni bàbá yẹn. èmi ò ní gbà mọ́ o. mi ò disturb wọn. èmi ò ní gbà kẹlẹ iṣẹ́ kẹ́kọ̀ọ́ kò dá bẹ́ẹ̀ ìwọ sẹ́rí ìdí ẹ̀ ni pé mi ò fi kí iṣẹ́ yẹn kó disturb ti bàbá. kó disturb tiwọn iṣẹ́ wọn sì dúró bẹ́ẹ̀. ìjọ tí bàbá bá ní eré a máa lọ but ìjọ àti kìí ṣe gbogbo ọjọ́ la máa ṣe mílíkì ìgbà tí yẹn bá wà nílé ṣe bí mo lè sùn àsìkò orun tèmi. àtúntò àyẹ̀kẹ́ bàbá bá lọ sí iṣẹ́ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. so and in fact inú bàbá náà mọ dùn pé Christian wọ́n ń gbéra wọn sókè owó ìwádìí lọ. iṣẹ́ Olúwa la ń ṣe so kó lè tún máa lọ síwájú. So bàbá tó play tan bàbá organist wọn yẹn àwọn ló wá then Moxin Kazeem àwọn ló ń ta rẹ́kọ̀dì àwọn mákẹ́tà wọn and Kazeem ti mọ̀ pé èmi ni mo ń ṣiṣẹ́ bàbá Obey and wọ́n tún jẹ́ kí n pé wọ́n tún pè mí láti ṣe iṣẹ́ lára àwọn artist wọn kan so bàbá Kazeem ni káwọn Fáṣọyìn kan pè mí. bàbá yìí ló ní oògùn yẹn lọ́wọ́ o tó bá ti fi sí báyìí yóò dọ̀bẹ̀ nìyẹn. Ọlọ́run Olúwa rí ebi kọ́ Olúwa ṣe wo in fact it is like mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàtí Moxin ọ̀gá Moxin Ọlá Kazeem tó rí pé iṣẹ́ bàbá Obey àwọn náà tó ń ta rẹ́kọ̀dì Obey ń bà yẹn àwọn náà market Obey and wọ́n rí pé tábàjọ wà studio yes Reverend Akínládé wọ́n fẹ́ ṣiṣẹ́ wọn àmọ́ṣẹ́ Akínládé ṣe rẹ́kọ̀dì yẹn but kò fi bẹ́ẹ̀ neat ṣe bàbá pè mí Kazeem pè mí pé kí n jọ mo dẹ̀ lọ tún gbogbo ẹ̀ tó padà. Bàbá yẹn ló compose ní ó ṣe o Jésù a ò máa yan. ẹ ṣe lórí àwọn yẹn náà. ó ṣe o Jésù Ọlọ́run ayọ̀ wa. ṣe rí orin yẹn ńgbà kan Obey náà wá kọ. Obey náà so àwọn lọ́kọ́kọ́ kọ. àwọn bàbá yẹn ló ní orin yẹn. kí kọ̀mọ́dà tó wá kọ. so lẹ́yìn tí bàbá ti kọ̀mọ́dà kọ ní orin yẹn wá gbòòrò wá everybody so bàbá yẹn fẹ́ máa bínú. bàtí Kazeem pè mí tí mo wá lọ bá wọn ṣiṣẹ́ lórí ẹ̀ mo aṣáṣe mo dẹ̀ sọ fún pé ṣé bí bàbá Obey jẹ́ kí orin yẹn kó tà sí ni so ìwọ náà ẹ̀yin náà ẹ máa níṣẹ́ ẹ wá dẹ̀ ṣe tí wọ́n ó dùn torí òun ní original composer so ká má fọ̀rọ̀ kò sá bàbá Kazeem wa ní kí n ṣiṣẹ́ lórí iṣẹ́ àwọn Good Women Choir of Ìbàdàn Mama Fáṣọyìn
adẹ̀ lọ ṣiṣẹ́ yẹn wọ́n mú mi wọ́n gbé mi lọ sí Ìbàdàn lọ bá wọn ṣe rẹ̀ àwọn ìyá àgbàlagbà ni wọ́n gbogbo so láwa sórí bàbá adúpẹ́ látòrí mi dé ìsàlẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ ni bàbá mo dúpẹ́ ṣe ọ̀rọ̀ pọ̀ and oore ọ̀fẹ́ ni o mo fẹ́ sọ pé irú iṣẹ́ tá ẹ̀ ń ṣe nísìnyí gẹ́gẹ́ bí kíní Ọlọ́run ló rán yín sà because àwọn irú history tá à ń sọ yìí báwo ni bó làwọn ọmọ wọn bá dó gbọ́ níráyè níbi sọ fún wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò tẹ̀ mọ̀ pé gbogbo iṣẹ́ tẹ́lẹ̀ kó pa ẹ̀ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣẹ̀ ń mọ̀ ni ẹ gbogbo nǹkan tẹ̀sán àwọn orin tí ò lè parẹ́ gbogbo ẹ̀ lẹ́pọ̀ pọ̀ tó dẹ̀ sì wà títí dọ̀la bàbá Paul Tao tó bá bóyá ọ máa ń sọ tó bá yẹ kó bóyá pé lóyìnbó ni ó yẹ kí jẹ́ bíi multi-billionaire àbáyé ni sà ṣẹ́ẹ̀ṣì ń gba royalty lọ́wọ́n iṣẹ́ tẹ̀ ṣe yìí bàbá. Táíwò bàbá mi mú àwọn èmi kọ́ mò ń béèrè kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ló fẹ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ tó fẹ́ máa gbọ́ yìí ṣé ká sọ ó yẹ kí béèrè ó wúlò fáwọn tó ń bọ̀ lẹ́yìn náà ṣé ká sọ ẹjọ́ ń ti nílẹ̀ ń tọ́lọ́run àwọn olórí tàbí àwọn tá à ń pè ní àwọn artist wọ́n ṣe ẹlẹ́dàá tiwa tá a máa ń wà lẹ́yìn wọn wọ́n ṣẹ̀ wá torí iṣẹ́ yẹn ẹni tó ń kọrin ó ṣiṣẹ́ o bẹ́ẹ̀ ni ṣùgbọ́n láìsí èmi ni àwọn tọ́ba púpọ̀ tó fi dùn kò sí kó máa dùn ṣé bí ẹyẹ náà ń kọrin sa ẹyin náà ń kọrin à ń gbìyànjú díẹ̀díẹ̀ ẹni tó wà ní balùwẹ̀ wọ́n kọrin jù ú ṣùgbọ́n ṣe rí àwọn nǹkan tá máa ń tó pọ̀ tó máa ti ilé ìṣe tiẹ̀ tó fi ń dọbẹ̀ yẹn wọ́n máa ń gbàgbé wa wọn kì í rántí wa torí pé kí ni àwọn ojú wọn ni ayé ń rí lójú bóyá lójú pléètì ojú tí wọn ni ayé ń wò bóyá kí ni ẹ máa mú wọn ṣe ìgbéraga ní omi ò lè sọ. ó máa ń jẹ́ nìkan ṣe pé bóyá torí wọn kì í rántí. nígbà tí wàá gbọ́ pé lórin nílé márùn ẹni tó ń bá ṣeré tó ti bá ṣe láti bí ogún ọdún kò níbi kankan kò nílẹ̀kùn. kò nílẹ̀ àbí ṣé ìyẹn pẹ̀ kan kò tí ì rà. so ìdí ẹ̀ ni tí mo fẹ́ sọ pé olóòtú ṣe mọ̀ pé mo ti fẹ́ máa sọ pé kẹ́ máa wà. bẹ́ẹ̀ni mo ti fẹ́ bẹ̀yìn pé kẹjọ kẹsì. bẹ́ẹ̀ni mo dẹ̀ sọ fún yín pé kò ń ṣe pé àwa wọ́n rán wa ń pé ká wá bá yín ni. ìtorí pé láti ọdún gbọ́hàn tó lóye ti ń ṣe iṣẹ́ yìí ó yẹ kí ayé ti máa rí pé a ní kankan tẹ bá dé kẹ bá tẹ rí pé ok mansion wọn rí ṣe security ẹyẹ ìsàlẹ̀ ẹni kí security yẹn jẹ́ ká wọlé àbí kíní kan adúpẹ́ o mo dúpẹ́ o Jésù mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ o ṣùgbọ́n ọ̀rẹ́ ọ̀fẹ́ ni torí mo mọ àwọn tí a jọ wà lọ́dọ̀ bàbá Ọlọ́run pè mí mo tètè kúrò ńbẹ̀ àti tí n bá rí àwọn kan nú wọn ní Olúwa jọ. àwa náà ti rìn rí ẹ bàbá a lọ dọ̀ bàbá Tájù náà ní ìrọ. Vasco da Gama alọbẹ bàbá wà láyé alọbẹ àgbà ti dé. àgbà ti dé ẹ jẹ́ àfi síbẹ̀ àmọ́ wọn tó ń gbọ́ wẹ́yẹ kọ́ ti dì í mú òun náà ni bàbá Sunby kí wàá lè rò bọ́ wọn tó ń bọ̀ lẹ́yìn yín torí bẹ́ẹ̀ mi ṣe rí gbẹ́ ẹ ṣe sọ yìí mi ní sọ pé bóyá máa náà ń bẹ̀rẹ̀ wọn ọ̀gá yín ni o bóyá máa ní bóyá ẹ̀ ń fẹ́ràn owó ni bóyá máa mi mọ́ bí ṣe máa sọ kí lè rò bọ́ wọn tó ń bọ̀ lẹ́yìn sí kí ló lè kọ́ lára yín tọ́wọ́n náà ò fi ní ṣe irú àṣìṣe tẹ̀yìn ṣe. ẹ̀ṣẹ̀ rí ẹ̀rọ yẹn àwa la ṣe bàtẹ̀ torí pé kí ni àìmọ̀kan ló ń dààmú wa. wọn tí wàá mọ̀ nǹkan yẹn dì sí náà sá. ṣùgbọ́n wọ́n fẹ́ máa rí pé àwọn ọmọ ìsìn ojú wọn ti là sówó. ojú wọn là àwọn ọmọ ilé ojú wọn là sówó kankan. àwọn ọ̀dọ́ òde òní wọ́n ti fẹ́ máa sọ pé owó yẹn even ní ṣọ́ọ̀ṣì kan nísìnyí anybody tó bá fẹ́ tó bá pè àwọn ọmọ yẹn irú àwa ta máa ń sọ pé àmì yẹn àwọn ọmọ ìsìn wọ́n kọ́. bàbá ó sì wá wà bẹ́ẹ̀ fún òun eléré àtọ̀hún elégbè náà. yes but now jẹ́ àsọ bí tí ọ̀rọ̀ yẹn wà bó ṣe yẹ kó rí ni pé ó yẹ kí contract kó wà má torí pé
ó fẹ́ràn ṣẹ́rí music tá à ń play yìí à ń play ẹ̀ torí a nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ni a fẹ́ràn music Bẹ́ẹ̀ni. guitar bẹ́ẹ̀ni mi ò kò sí mo lè tajà mi gbàgbé pé ibi ń pa mí bẹ́ẹ̀ni mo dẹ̀ lè torí pé ẹ fẹ́ ní kí n bá yín tajà ta ẹ fún mi lówó máa tajà ta yẹn inú mi máa dùn ìdùnnú yẹn wà ńbẹ̀. ìdùnnú yẹn torí pé mo fẹ́ràn nǹkan ọ̀hún but that's not the normal thing normal thing ni pé ẹ̀yin tá a fẹ́ jọ ṣe kínní ẹja sign contract báyìí ni ti yín o iye báyìí ni tèmi iye báyìí ni ti ẹni tó lùlù oye báyìí ni everybody mọ nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ sí. torí kì í ṣe bí ta ti ṣe orin àbí kọrin yẹn bí ta ti ṣeré yẹn ní kíní ẹ̀ mọ́ after 2 years 3 years 4 years 3 years kẹ àwọn rẹ́kọ̀dì 40 years ago 30 ṣáà ó ti ti ń tàdé gbọ́dọ̀ sí ó ti ń tàdé sí whereas ẹ ṣe ṣẹ́rí Baba Obey is a nice man, is a great man, but I think the foolishness was about àwa láàmú right wa tó yẹ ká ní àwọn ọmọ right wa àti mú lọ́ọ̀yà àti jẹ́ bàbá máa mọ̀ pé bàbá nídìí wa bàbá ní máa mọ̀ pé àwa náà mú lọ́ọ̀yà wa adé okay adé sign contract. bọ̀tẹ́yìn ò bá wá ṣe yẹ kí bàbá dẹ̀ wá ṣètò yẹn àbí nígbà táwọn mọ̀ jù yín lọ. bóyá bàbá o àwọn náà ò ká bóyá kún. kò wá sí wà lọ́kùn kò sí wà àwọn náà ò lọ́kùn ká kún. kì í ṣe bàbá nìkan o àti sọ̀ní gbogbo eléré ni kò yẹ nìkan lẹ̀ dídọ́dọ̀ ní fújì mọ́ ogun ọ náà kò sí contract kò kankan. yẹ kó rí bẹ́ẹ̀ because tó bá dé overseas tẹ́ bá ṣe rékọ̀dì tán the mechanical rights all the musicians they are all having their mechanical rights royalty wọn tó ti mọ nǹkan tó máa gbà àrọ́mọdọ́mọdé wa máa gbà lọ up to 70 years tó máa fi máa gbà. tó máa fi gbà so kò sí pé torí pé bóyá play mọ́ pé ẹbí máa pa ẹbí máa pa no record tẹ́ ṣe yẹn a máa fún yín lóúnjẹ lọ títí láéláé up to 70 years bẹ́ẹ̀ ni so nǹkan tó wà ń bẹ́ẹ̀ nìyẹn jẹ́ kí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn nísìnyí kọ́ make sure pé kì í ṣe ọ̀rọ̀ ẹnu kì í ṣe promise torí mo ti ní àwọn tó promise mi tó dẹ̀ múṣẹ́ wọn múṣẹ́ in fact nígbà tí mo sọ kí ni àwọn lọ́ọ̀yà mi sọ pé kan right wọn wọ́n ti right later yẹn bàdé mo tún wá rí pé àwọn tá a ti ṣe bẹ́ẹ̀ pa ti gba wèrè mẹ́sìn. ẹ̀yin tẹ́tí gba Jésù sáyé. I need owó sir I need owó but. ẹ ṣe mo dẹ̀ mọ̀ kọ́ ara lé tán wọn náà máa wọ́n á rí nǹkan dìmú bí àwọn fi sọ pé ká fi sọ̀rọ̀ síyàn kọ́kọ́ àbí nǹkan kan àmì ká fi sọ ètò ká dẹ̀ fi dì í tó jò tọ̀rọ̀ kó lè wúlò fún wọn tó ń bọ̀ lẹ́yìn náà ni. bàbá mi kó tó di pé mo fi yín lẹ̀ ibì kan láti wá bá yín ní Redeemed Christian Church of God láti wá bá yín ẹ bá mi sọ ṣókí ń pa ẹ̀ díẹ̀ torí mọ̀ pọ́n àwọn aráalé náà tó fẹ́ gbọ́ bó ti di pé ìbílẹ̀ wa wà ṣókí kí lẹ̀ ń ṣe ń bí kí lẹ̀ ń bá wọn ṣe mo fẹ́ jẹ́ kẹ́ sọ̀rọ̀ ń gbà yẹn ní ṣókí sàkóso ní ká máa dágbére ìgbódọjọ́ mi ọjọ́ rẹ̀. ẹ ṣeun o mo ṣì wà lọ́dọ̀ Baba Obey ni màá fẹ́ dá yín padà sí tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé àti ọdún márùn yẹn tí mo ṣaláìsí òun ṣe mọ̀ pé wọ́n ti fi ìran yẹn wọ̀nyí wọ́n fi ìran yẹn wọ̀n mí ìfihàn yẹn mo ti rí so bàtí mo wà lọ́dọ̀ Baba Obey mi ò mọ ìjọ ìràpadà láńpẹ́ ilé ìjọ Redeemed mi ò mọ̀ wọ́n rí èmi àti Obey adẹ̀ ń lọ so but ìyàwó mi ń ṣiṣẹ́ ní bank Wema Bank aya mi wá lára àwọn tó ń ṣe cleaner kì í ṣe ni wọ́n kàn torí wọ́n jọ ń ṣe fellowship náà máa gbàdúrà nínú ọ́fíìsì wọn kan tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìyẹn wọ́n ní madam ní ṣọ́ọ̀ṣì wọn nítòsí bíi ní Èbúté Mẹ́ta ẹ lè wá Òyìnbó náà ní Wema Bank yẹn wà so wọ́n dẹ̀ invite ìyàwó mi lọ sí ìjọ yẹn ìyàwó mi lọ wá gbọ́ preaching ìyàwó mi wá padà wá sí bá mi ní pé àwọn ti rí ṣọ́ọ̀ṣì kan ṣọ́ọ̀ṣì yẹn ọ̀rọ̀ tó ń jáde bí ọ̀rọ̀ gidi ní. sẹ́yìn lọ ṣọ́ọ̀ṣì ńgbà yẹn rárá. no aládùúrà ṣọ́ọ̀ṣì aládùúrà la lọ bẹ́ẹ̀ ni a lọ sí ṣọ́ọ̀ṣì aládùúrà Christ People's Church nígbà yẹn à ń gbádùn à ń ṣe Ọlọ́run náà ni so àti ẹni yẹn pé ìyàwó mi lọ síbẹ̀ tí ìyàwó mi lọ gbọ́ preaching wọ́n mi wá pè mí ṣọ́ọ̀ṣì yìí báyìí so ló bá tán èmi ṣe ń lọ pẹ̀lú Obey ńlọ ní tèmi o à ń travel àgbàjábádé so ẹ̀ẹ̀kan mo wá lọ sí church yẹn bàtí mo dé inú church yẹn báyìí àṣé àwọn kan mọ̀ mí bẹ́ẹ̀ ṣe mo àwọn tó jẹ́ kọ́yà Kúnlé Àjàyí lórúkọ ẹ̀ Kúnlé Àjàyí ó jẹ́ ọmọ kékeré but ìgbà yẹn ó yọ̀ ǹgọ̀ nísìnyí ó ti dàgbà
wọ́n máa ń rí mi ní church ní ibi tá a ti máa ṣe ìsọjí agbára Ọlọ́run kì í bá ti MBO Délékè so ọba ibẹ̀ ló ti mọ̀ mí àbá tó ti rí mo ní ṣọ́ọ̀ṣì pé wàá sọ fún ẹnìkan nínú àwọn tó jù lọ bẹ́ẹ̀ àpọ̀tá ni mo rí bẹ́ẹ̀ yẹn ẹ lọ pè wá kọ́ náà bá bọ́n ṣe lọ pè mí ní àárín èrò nìyẹn tí mo á mú mi dé ẹ bàbá ẹ tájí tá fún wa mo ní Olúwa àṣẹ tó mọ̀ mí bí ṣe bẹ̀rẹ̀ sí ní kàjìtá nìyẹn àwọn ní ẹjọ́ ẹ máa bá wa wá ó ti tán bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní máa join nìyẹn bí mo ṣe join nìyẹn gbogbo bàyẹn mi ò tí mo pé church yẹn kan ni Ọlọ́run fi ṣe ìfihàn wọ̀n mi nígbà tí mo ṣe kíní tí mo bá wọn ní ojú ìtẹ́ wọn so that was 1984 àwa travel lọ a padà láti Europe first time tí mama wá sí ilẹ̀ ìpàgọ́ ní camp nìyẹn bàá tí a débi mo wá rí pé èmi lè mọ́ tàbí ìjàmbá yìí millions àwọn èèyàn wá wájú mi tí mo ní àwa sọ sí ibi tí mo fi hàn ẹ́ lọ́jọ́ sí ni bí mo ṣe mọ̀ Olúwa mo dúpẹ́ so that is how it is that was 1983 títí dèsí mi ò kúrò mi ò lọ́bì kankan mi ò tún sọ pé bàbá òbí kan bá ti bàbá fẹ́ rìtáyà tó fẹ́ dá ìjọ kalẹ̀ bàbá ní Paul Tao máa bọ̀ jáde mo mọ̀ pé you are a good Christian kájọ máa ṣe but èmi ti join the dream nígbà yẹn so mi ò lè mo ní bàbá ẹ má bínú kó má dàbí pé à ń ṣe àṣẹwó ṣọ́ọ̀ṣì but anytime tẹ bá ní program tí church bá tí ò bá ṣe nǹkan kan bí máa wá but mo ti wà ní church. so àtìgbà tẹ kúrò dọ̀ wá commander ibi náà lẹ ti wà láti gbà yẹn. in fact mo resign kúrò dé bàbá commander bàtà Ọlọ́run sọ pé choose between me and the secular world. ṣẹ́rí sà ṣẹ́rí orin àti máa ṣeré ìta yẹn ó dá o torí amúlòdùn ni wá a máa múnú àwọn ènìyàn dùn music must be continued òyìnbó ní if music be the food of life play it on so mo dẹ̀ mọ̀ pé inú mi dùn láti máa play music yẹn ní gbogbo àgbáyé but ẹni tí ò bá careful ìyàwó níyàwó kò sí kí nìkan torí àwọn obìnrin like music gan èèyàn máa ṣe ṣìnà ọtí àti máa take care family olúwẹ̀ it takes the grace of God so èèyàn máa ní mi ìyàwó mẹ́ta mẹ́rin all this it is through that outside world so mo dúpẹ́ pé ọlọ́run wá rí pé ẹ̀wọ̀n ṣe bí bàbá ti sọ pé àwọn ti yàn mí láti máa fi ṣiṣẹ́ wọn so nísìnyí tó ti mọ ibi tí mo mú ẹ dé. wàá mọ ètò fẹ́ ṣe inú ẹ̀ èèyàn máa wà ń bẹ̀ náà bó máa dúró síbi tí mo ti pè é. ni mo fi kọ lẹ́tà sí bàbá pé ọlọ́run pè mí o bàbá ẹ má bínú o just 2 sentences bí mo ṣe join church nìyẹn àtìgbà yẹn well bí eré bí àwàdà ọlọ́run dẹ̀ lo ọmọ ẹ̀ náà and ó ti lọ sí 40 years nísìnyí báyìí. Orin kan tá a wá ṣe ní regime tí gbogbo èèyàn ti mọ̀ sí ni come and see the Lord is good come and see the Lord is good there is nothing he cannot do come and see the Lord is good. Mọ̀ká ṣàfihàn. ó ṣe ń tẹ̀lé ra wọn. And yes ó dẹ̀ gbogbo àgbáyé náà gba ti rẹ́kọ̀dì yẹn àmọ́ rẹ̀ dúpẹ́ pé well nǹkan tí ọwọ́ yàn bá ti ṣe kọ́lọ́run jẹ́ káyé gbà mo ṣe àdúrà gẹ́gẹ́ bí àdúrà fún yín iṣẹ́ yín ayé dédé ìtẹ́wọ́gbà gbogbo ayé gbogbo yín ẹ̀tẹ́ ìwò wa ojú yín ò ní fọ́ gbogbo ohun tẹ́ bá ti dáwọ́lé báyìí ayọ̀rí sí rere lágbára ọlọ́run lédùà nàìjíríà yìí á dáa kò ní bàjẹ́ mọ́ gbogbo àwọn tó ti bàjẹ́ tó ti ṣe ní ọlọ́run máa kó wọn kúrò lọ́nà gbogbo la máa gbádùn ayé. bàbá Paul Tao yóò bàbá mi. wọ́n sì máa kàn sí yín torí àwọn ò lè sọ gbọ́ ẹ̀tàn bí a máa ti gbìyànjú fún àwọn tó bá fẹ́ pè yín náà káàkiri wọ́n ní kẹ́ ẹ pé aago jọ̀rọ̀ dídì ràn wá ní aago wo ló lè pè yín sí tó yẹ pé yín lè máa gbé ẹ bá mi pè fún wọn sàn. ó dà ẹ ṣé o
ẹ máa pè mí sí rere o ẹ ní pè mí sí láburú ayé ò ní pè mí sí búburú o in fact ṣé kí n fún yín ní ọkàn àbí méjì. ìta bá ti lè pè bàbá mi tọ́sà ti lè pè yín tẹ́tí máa gbé. ó dà. àwọn míì náà jẹ́ yín lówó tó máa fẹ́ fún ránṣẹ́ sí yín. ṣé máa gbà? wẹ́ẹ́ ọ̀dà bá ń pe owó à ń kọ́wọ́. ok àkápọ̀ là ń kọ́wọ́ àgbà ọ̀dẹ. ẹ pè ọ̀gá mi ló kọ́ mi níyẹn bàbá òbí gbàtí mo dọ́dọ̀ wọn jọ́ kan tí wọ́n fẹ́ fún mi ní owó tí mo rí pé owó yẹn ní ẹ̀sà owó yẹn. ọ́fíìsì owó yẹn kéré. wọ́n bàbá ní táwọn mo fẹ́ kọ́ ẹ ní kankan ní ìsìn dín ní wọ́n ní ẹ̀sà wọ́n ní àwọn àgbà ló kọ́ wa ní kinní yẹn wọ́n ní tágbàlagbà bá fún ẹ ní nǹkan tó bá kéré wọ́n ní àkápọ̀ la máa ń kọ owó wọ́n sì máa gbà ẹ̀ náà wàá fi ẹ sápò tó bá ti fi sápò tán kí yẹn wọlé náà kí yẹn kọ́kọ́ wọlé náà ó lè tún máa gbà míì ṣùgbọ́n má tọ́ pé torí kó kéré o kọ́ sí wọn lọ́wọ́ kọ́kọ́ gbà yẹn kó fi sápò náà bẹ́ẹ̀ ni so mo tọrọ gáfárà lọ́wọ́ yín ìtẹ́ bá ti fẹ́ fi ran ọmọ yìí ní ọwọ́ ẹ ṣé o màá dúpẹ́ nọ́mbà yẹn ṣe bẹ́ẹ̀ ni pé 080 67 31 38 68 ṣé kí n pẹ̀lẹ́ kan sí. ẹ pẹ̀lẹ́ kan sí sà. 080 67 31 38 68 mo lérò pé ẹ ti dáwọ́ àwọn ẹ̀. bàbá ẹ bá mi ta nǹkan kan ká fi dágbére fún ará ilé pé ó ti di ọjọ́ mi ọjọ́ rí àwọn ìtókùn wá dẹ̀ máa bá yín sọ lórí aago àbíbò. ó dà kí ni ká wá fẹ́ tà báyìí o. ẹ̀yin níbo lẹ tún fẹ́ gbé wa lọ èwo lẹ tún lára iṣẹ́ wo lẹ tún ṣe tẹ tún fẹ́ ta fún wa kẹfì yẹn dágbére ń pé ó ti di ọjọ́ mi ọjọ́ rí. ó ga o àwọn kìnìún pọ̀ tí mi ò pọ̀ ẹ ṣàtà ká. wọ́n dábàá pé tí ó ní bàbá òbí náà ló máa ń àwọn oníyẹn pọ̀ o. ó pọ̀ èyí tẹ́ bá rántí ẹ̀ tàn kankan fún wa ká fi dágbére. bẹ́ẹ̀ mo máa ń torí pé àwọn ọmọdé àwọn ni a máa rántí wọn. bẹ́ẹ̀ni. torí ojoojúmọ́ là ń rí àwọn ọmọ tá máa bí nílé ayé ń bí so àwa ṣe rẹ́kọ̀dì yẹn ṣe rí nǹkan tí mo fẹ́ sọ ni pé bàbá òbí máa ní kan tó sọ fún anybody nínú band bí tí wọ́n wá rí iṣẹ́ tí mo ń ṣe ká tó sọ fún anybody wọ́n máa sọ fún mi pé Tao we shall go to the studio in 2 weeks time tá máa bẹ̀rẹ̀ sí rí rehearsal so go and prepare máa ti lọ sí àwọn arrangement àti kìíní kan sílẹ̀ so that tá a bá fẹ́ ṣe rehearsal báyìí máa kọ́ àwọn èèyàn ní ọ̀tún yẹn so eléyìí. jẹ́ ìyá iṣẹ́ àwọn onílù ṣe. Lẹ́sìn ìdíṣẹ́. Bàbá wa nìyẹn ti tó. Sẹ́ni Simoni àjọ máa ń ṣiṣẹ́ báyìí ni. Ẹ mọ ọwọ́ ara yín. Sẹ́ni tí bá ti ṣe báyìí torí ẹ̀ àti máa kí n ṣe sùúrù fún Simoni. No Simoni mo. Ó gbìyànjú. Ó gbìyànjú. Ayé labo. Sẹ́ni ọmọ ayé labo mọ́ sẹ́ni tí bá ṣe báyìí. Wọ́n máa ṣọ́ ni. Ọmọ. Francis máa wọlé. Ẹni rí nǹkan rẹ̀. Ló fẹ́ kú pẹ̀lú ẹ̀ tọ́kọ̀ mú yẹn síbẹ̀ bàbá wa nìyẹn
Paul Tao Elshaddai nìyẹn mo sọ pé ó ní agbára òun lẹ́ni bàbá nìyẹn àgbà ni wọ́n nídìí iṣẹ́ yìí ẹni tó ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin tá à ń gbọ́ lé ní bàbá ṣiṣẹ́ lára ẹ̀ tẹ́yìn òtẹ̀wẹ́ ti mọ̀ nìyẹn ẹ kàn sí bàbá èmi máa ń sọ bí ṣe máa ń sọ fún yín pé ẹ gbà kánú bàbá ẹ jù kọ́ sí bàbá iṣẹ́ ọ̀nà ni bàbá ń ṣe ń sìn ẹ bá dẹ̀ fẹ́ rí bàbá Redeemed Church ni bàbá wà báyìí sí ẹ kí bàbá kẹ wá bá wọn kò ní bàjẹ́ bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín sà torí tá a bá ní ká máa mú lọ báyìí a ní kúrò níbí lálẹ́ ó dalẹ́ kílẹ̀ tó ṣú. kò ní bàjẹ́ sàmúdíkọ́ láwálé tẹ̀ mọ́wọ́ ẹ̀ àjọ wà ní Redeemed Church níbí náà ni kò ní bàjẹ́ pẹ̀lú Gbénga Ọmọnìtàn oníṣègùn náà wà bí àlejò wa lé ní àgbààgbà wa ni bàbá Paul Tao Elshaddai mo dúpẹ́ lọ́wọ́ bàbá jẹ́ nǹkan ẹlẹ́kọ̀ọ́sí bàbá mi ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ á tún máa kàn sí yín kan olólùfẹ́ yín náà kàn sí yín ó dáwọ́ bàbá mi kò ní bàjẹ́.